bàbá ọdẹ ẹ dákọ yín fún gbogbo ọmọ nàìjíríà. ẹ kú lé ọmọ nàìjíríà, orúkọ mi tí mo jókòó ní Ọlájíire Yusuf Ìkẹjà alias Dábànyìn. Dábànyìn ọmọ Àdìó. kí ló dé tẹ́ fi ń jẹ́ Dábànyìn? ìdí iṣẹ́ ọdẹ yìí náà ni mo ti sọ mí ní Dábànyìn. kí ló fà? ìtọ́fà náà kọ̀pọ̀ kọjá pé tá a bá lọ oko tá a lọ sí ọdẹ lápèjọ ọdẹ Ọlọ́run sábà máa ń bọ́wọ́ wá ṣiṣẹ́ tá a máa ń rẹ́ran pa tí wọ́n máa ń jẹ́ pé ẹran wá tá a bá pa ni wọ́n máa ń rù lọ́lé tí wọ́n máa ń pín. lọ́wọ́ á di ọjọ́ náà ni wọ́n á fi ẹ̀sùn kàn mí wọ́n fẹ̀sùn kàn mí pé ó yá làwọn ọba yín lóko mọ́ o. kí ló fà tó jẹ́ pé tí ẹ bá ti lọ oko ẹ̀yin nìkan lè sáà mọ́ Dábànyìn táwọn máa ru ẹran yín táwọn máa pẹ́ran yín ẹ̀wọ̀n àti pẹ́ran mọ́ dé kí ni mi iṣẹ́ Ọlọ́run ni ẹ̀bùn ni kì í ṣàgbára. bí a ṣe sọ yín Dábànyìn. náà mi sọ mí ń Dábànyìn oko Ẹ̀gbá yìí náà ni wọ́n ti sọ mí ń Dábànyìn. ìbéèrè tó tún jẹyọ kí làwọn àrírí yín tójú yín ti rí nídìí iṣẹ́ yìí? oríṣiríṣi ìrírí ní bẹ láyé. ẹ kà á lẹ́sẹẹsẹ. ìgbà mi wà tí èèyàn lọ sóko tó jẹ́ wípé tó bá dóko nítorí lóko kò sí ṣe é sọ ni wọ́n fi sọ pé ọdẹ bá rí ń gbó kò sí ròyìn. ìgbà mi wà tí ẹ lè lọ sóko tó jẹ́ pé náà pè ní ìjà ọdẹ àwọn tó lè ran tẹ́ ẹ lọ pa wọ́n lè pè yín kí wọ́n wọ̀nà yín pé kí ló dé ẹran àwọn ọlọ́pàá yìí kí n lọ wá dé kò yìí. ẹ sọ bí kọ̀ọ̀kan ṣe ṣẹlẹ̀. ní àsìkò tí mo lọ ṣọdẹ ní Ìjẹ̀bú ńgbà yẹn mo sábà máa dẹ̀kọ̀ dáadáa tá a mọ̀ rẹ̀ ràn pa. wọ́n á dá lẹ́jọ́ kan mo wá lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ẹ mọ̀ pé wọ́n ti sọ orúkọ mi fún ìyá kan bẹ̀ pé bàbá ọdẹ tó rí yìí o àfi kọ́ mọ́ lọ oko tó bá ti lè lọ oko yóò pa ẹran. ìyá yẹn ni níbo ló ti wá wọn ní ọmọ Ìbàdàn ọmọ ìlú Ìbàdàn ni wọ́n wá sẹ́ńbì ni. bá lọ oko lálẹ́ ẹjọ́ náà mo lọ oko mo pa ẹran méjì lójú kan ṣoṣo gàlà lẹ́ran náà ìdí igi kan ṣoṣo díròkò ni mo ti pẹran ìkan lọ́mọ inú ogún tó ti fẹ́ bímọ akọni kejì. wọ́n mo ṣe lọ lé tá a ní ká sùn ìjọ́ kejì kí a ṣètò bá a sì mẹ́ran lọ bí tí ó yẹ ká mú wọn lọ. níyà yẹn dé lóru tó wá kan wíńdò pé bàbá ọdẹ ta ni ń pe bàbá ọdẹ. ó ní ta ni ń pe bàbá ọdẹ kọ́ ọ̀dọ̀ ẹ̀jẹ̀ ń sílẹ̀kùn ká rójú ara wa. ó ní má sílẹ̀kùn o nítorí fẹ́ sọ fún wọn ní kọ́ tẹ́tí ẹ̀kọ́ gbọ́ dáadáa. ọdẹ tó ṣe lálẹ́ lónìí ní nǹkan bíi aago 1 sí 2 ẹran tó pa ò gbọ́dọ̀ sáwọ́ ẹnu ọ̀rọ̀ ẹran àwọn ni o. kí ni ń ṣe sí èmi kọ́ mọ́ pẹ́ràn Ògún ló pẹ́ràn ní ìlédè ẹran pa ẹran tó gùn pa ni ó ní Ògún ló pa lóòótọ́ ṣùgbọ́n awọ rẹ̀ gbọ́dọ̀ sọnù awọ méjèèjì kó padà lọ díròkò tó ti pa níbi tó ti pa kọ́ lọ kó bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ sọ òun donírọ̀ pèsè ló ń mú ẹran àwọn tó ń tà tàbí òun tó ń fi lọ́sìn fẹ́ lómi ní wọ́n bá ti ráwọ̀ wọ́n ti mọ̀ pé ọdẹ lọ́pa.
ọ̀rọ̀ ẹ jẹ́ kàyéfì fún mi, ó yà mí lẹ́nu. Ilẹ̀ ò tí ì mọ̀, mo gbé náà ní ìdájí òun, kọrí sábúlé ọ̀rẹ́ mi, bá ṣàlàyé fọ́rẹ́ mi kan tí ń bẹ ń bẹ lábúlé olórí òkúta. Bẹ́ẹ̀ mo mọ̀ rí. Ó ní ìyá tí mò ń sọ òun, agbani gbogbo èèyàn ni máa fara hàn. Ọgbọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ ìjọ kìnìún àná pé ń bẹ ládùúgbò àwọn yìí, kí n lọ bá akátá rẹ̀ nu ìyàwó baálẹ̀ bí i ṣe pé èèyàn náà wá bá mi kí n lọ bá. Mo sá lọ́dọ̀ ìyá, a jọ sọ̀rọ̀. Ìyá ní bàbá ọdẹ, ọ̀rọ̀ tó ń fẹ́ bọ́ sọ yìí, tó bá ti wọ̀ tó bá ti dìde níyì o, níṣẹ́ ni kó gbé kó pọ̀ orí tójú rẹ̀ òrírí o, kó tàn kárí ayé. Ìyá kan báyìí báyìí, ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ báyìí. Lọ dá sọ́wọ́ tẹ́wọ̀n ní kò ṣe sọ ti ṣe, mo ní mo ti ṣe. Àwa ni ọ̀dà ní bá ti ṣe. Kí n dákun o, látàsìkò yìí lọ, kí n má pẹran nínú oko mọ́ o, kí n má sì dẹ́ko lemọ́lemọ́ ń bẹ̀ mọ́. Ìyá ẹ má bínú, ẹjẹ ìbúrẹ́ ẹ dákun, ìgbà náà kó tí mò ń sọ Ìjẹ̀bú lọ́wà. Ìyá ni mọ́mọdé pẹ́kú àpáta, wọ́n wá ti ń jẹ wá láti ọ̀bí Ìbàdàn sí Ìjẹ̀bú ni. Bó mo ṣe wá fẹ́ ṣe, ẹ ní kí n má dẹ oko mọ́, láì dẹ kòkò sí ti ń jẹ. Ọlọ́dà tẹ́rù bá kọ̀kẹ́ tó bá kọlẹ̀ níbi tá a gbé sí, ṣùgbọ́n ẹnu rẹ ó jẹ́ kó ṣe báyìí. Ó mú ẹnu rẹ mọ́nu láì ní jẹ́ kẹ́ni kankan lẹ́yìn òun pẹ̀lú ẹ̀ bá ṣe jọ ń sọ̀rọ̀ yìí kọ́ bọ́ sí. Máa dẹ oko rẹ láàrin ìjọ́ kẹta sí ìjọ́ kẹrin. Tọ́ nínú ẹ bá dùn dáadáa, o lè sọ díjọ́ keje. Ìwọ̀n tó bá fẹ́ pẹran, àwọn ọmọ fún ọ lápẹẹrẹ. Tọ́ ọmọ gbọ́ táwọn ọmọ fún ọ lápẹẹrẹ tó fi mọ̀ pẹ̀lú. Ya ẹsẹ̀ kí ni kí n wá ṣe? Ó ní mo ṣe nǹkan kan. Ìkìlọ̀ tó ń kí mi ní kí n sá Musa lóru. Kí n lọ mọ̀ sí lọ. Pé òun rò pé ó yá. Agbára kan ń bẹ tí wọ́n ṣe fún ọ láti ilé látọ̀dọ̀ yín wá tó ń lò. Òun ni torí gbogbo ọdẹ táwọn jọ wà ní ìlú Ìjẹ̀bú yìí. Kò sẹ́ni tí ó mọ̀ pé tóun bá dẹ́ko wọn ò lè pa àwọn ẹran. Wọ́n bá ṣe wá lọ́tọ̀ mú méjèèjì tó kó lójú kan oṣù. Ọbọ̀ kàyéfì fáwọn. Wọ́n síbẹ̀síbẹ̀ kò sí ní táwọn sí. Ó ti wáyé. Ìyá ẹ má bínú. Ọdẹ ìpá ìmọ̀. Àmọ́ tó sì rí inú. Láwọ̀ ọ̀nà mi láti gbà náà. Wọ́n ti máa ń ṣe ọdẹ ń bẹ̀. Tí n bá fẹ́ pẹran, inú ń lọ oko, mo rẹ̀ ràn pa. Ẹ̀sìn ń pa níbẹ̀. Ẹ̀sìn ń pa. Ẹni tó tán wá jọ bẹ́ẹ̀ tó pilẹ̀ lé mi lọ oko Ìjẹ̀bú ń gbà yẹn. Igbó kan bẹ ní ọ̀nà ọdún ọ̀nà léwé. Wọ́n ń poko yẹn ní oko Àmẹ̀jẹ̀jẹ̀, igbó Àmẹ̀jẹ̀jẹ̀ ni wọ́n ń pè. Èmi àti ẹ̀gbọ́n mi kan dẹ́ko lọ bàbẹ̀ ń gbà yẹn. Gbogbo ẹni tó dẹ́ko ń bẹ̀, wọ́n yìí pẹran nínú oko. Gbogbo ẹni tó dẹ́ko ń bẹ̀, wọ́n yìí pa ẹran nínú oko. So ẹ̀gbọ́n mi ní òun ọ̀pọ̀ ẹran bẹ̀, àṣà lọ. Wọ́n sá pa ògbó. Ẹ̀gbọ́n mi à ń pè ní Dáúdà. Ó pa ògbó. Ìgbà tí ó pa ògbó, iná tọ̀tọ̀ sókè báyìí. Fìtílà lórí igi.
ta ló tan fìtílà sókè, ta ló tan iná sókè. Pẹ́yìn tí fìtílà yẹn kú ògbó lajú wo náà ni ó lajú wo fìtílà báyìí la iná wo gíláàsì iná báyìí ó yìnbọn sí kọ́ lọ gbé ẹran bí ẹran ṣe ń fa bí ó ṣe ń fa ẹran ni wọ́n ń fa ẹran mọ́ lọ́wọ́ wọ́n bá yàdá ọ̀rẹ́ lákọ̀ ọbẹ̀ ògbòsí méjì bẹ́ẹ̀ méjì lọ bẹ́ẹ̀ méjì ìkejì tó kù tí tẹ̀ ń fà lọ́wọ́ tó wà lọ́wọ́ ẹ̀ ńlẹ̀ mọ́ láyà ni ó sì di tí ọ̀mẹ́ni tí ń nà lámúná àtòrí lò àtòrí lọ́tún àtòrí lò sí ọ̀sá wọ́n nà débi wípé ìró ìbọn ọ̀tá tí ń yìn pápó kápó ònú làkínlẹ̀ lẹ́yìn yìnbọn sí lójú kan oṣù gbà ń ó débẹ̀ àti gbérí àtàkọ àdá jádànù ọ̀sáfọwọ́gọ̀ dídì mọ́tò ọlá bàbá wa kan gbà náà tó wà láyé ní ó jẹ́ kí ó kú di ọ̀rẹ́ àsìkò tá à ń sọ yìí ṣàṣàṣà ẹ̀gbọ́n wa lójú tó jẹ́ pé sọ̀pọ̀ náà bò níjọ́ kejì wọ́n wá sọ pé kó lọ ṣètùtù ní hóhò lọ́sàn-án gan lọ sí dìgì gbẹ̀bọ̀ lọ dìgì wọ́n ká wọn tí ó gbé ẹyẹ ní oríṣiríṣi nǹkan tí ó gbé lẹ́bọ̀ ká gbé lọ gbogbo tí wọ́n lò fún ọ̀rẹ́ ẹ̀yà ìyá dára ẹ̀ wá yá mo wá rò pé tó mú ẹni tó jù ń lọ tó rí báyìí ṣé kò yìí náà lèmi náà sì dùn sí tí ń ti mọ wá sọdẹ lóòsì tí ń ti mọ wá sọdẹ so ìdí ló mú mi tí mo fi lọ sí oko Ìjẹ̀bú lọ sọdẹ ńgbà náà lẹ́yìn yẹn mo lọ sí lébà kan ní rìsáàfù ní Gétìrì lébà tá à ń wí ni wọ́n ń pè ní RC káfíńtà níwájú olómi kókó wọ́n ti máa sọ pé ní alẹ́ Àlàmísì ká mọ̀ lóko pé àwọn ohun kan ń bẹ nínú gbogbo bẹ̀ tí wọ́n ń pè ní Bàbáǹjì àwọn Bàbáǹjì yìí tí wọ́n bá ti ṣáájú ọdẹ yìnbọn ọdẹ ò ní rẹ́nu pa so ó kó ohun àwa adẹ mọdẹ. kí ló ń jẹ́ Bàbáǹjì? Bàbáǹjì ìwìn inú oko ni. ìwìn ló ń jẹ́ bẹ́ẹ̀. ìwìn ní jẹ́ bẹ́ẹ̀. sáwọn náà máa ń ṣọdẹ ni. ọmọ náà máa ń ṣọdẹ ìbọn wọn gùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ bí ọ̀wá ni. ṣé èèyàn ni wọn. ìwìn àlùjọ̀nnú ni àlùjọ̀nnú ni. mo wá ń gbọ́. ìbọn wọn gùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó bá ṣe pé ojú mi tó mo fẹ́ mọ̀ mo fẹ́ rí ni wọ́n fara hàn torí pé wọ́n ti sọ pé wọn ò ká mọ̀ lọ tí mo fagídí lọ wọ́n fi fara hàn mí lálẹ́ ẹjọ́ náà so àrọ̀nì ní ṣáájú wọn àrọ̀nì ẹ bá rí àrọ̀nì lọ́dẹ tó bá bá pàdé lọ́dẹ rí lọ́dẹ kò pàdé ẹ gbogbo ara ẹ pátápátá owó ẹyọ ni gbogbo ara ẹ kìtẹ owó ẹ̀rọ owó ẹyọ ní bẹ̀rẹ̀ rẹ tó bá rìn ẹ mọ̀ bọ́jẹ́ mọ̀ dún chi ní wọ́n pè ní àrọ̀nì gbọ́nà jìgì dẹ́rù ogun nù. so nígbà mo lọ kó mo ṣáájú àwọn yìnbọn mo yìnbọn sí ìgalà kí n fàdá akọ̀yọ kí n lọ gbé gàlà nígbà tí ń débẹ̀ olúfà ni mo bá. olúfà. èrè ni mo bá ń paradà tẹ́lẹ̀ ń paradà ó mú mi lé mi háàkín lè léyè ìgalà mú yìnbọn sí mo jáde sí ìgbégi lódò olúfà ń tọ́nù padà lọ́tọ́nù padà ìbọn ní bẹ lọ́ọ̀ mi mo tó yìn sí póò ìbọn túká dé tó pupa àlà lásán tó ìrìn yẹn fọ́ láti ẹnu dé dìgbọ̀n tó pupa àlà ọjọ́ kejì mo múra kọrí ọ̀dọ̀ bàbá wa kan tá a máa lọ ń bẹ̀ bàbá fẹ́ dẹ́kun wọ́n ní nítòsí ọ̀hún wọ́n rí wípé
ọjọ́ mọ àgbà ó ní o ò tó o kó o tó débí ìyẹn ti wá fẹjọ́ rẹ sùn pé ẹran àwọn bàbá ń jí lọ fẹ́ pa ẹran àwọn bàbá jì àwọn ohun tí máa ń dẹ oko tí ń dẹ rìsáàfù pé ẹran wọn lọ fẹ́ pa àwọn tí ń bọ̀ ìwọ ṣáájú wọn inú bí wọn wípé irú ọdẹ wo lọ ṣáájú yìnbọn yìí kí la dé tó fi ṣáájú àwọn yìnbọn jọ́sì gbẹ̀rẹ̀ yín lọ lẹ́ran wọn fi yí ẹran padà sí èrè so ẹ̀wọ̀n rú ìrírí bámbámbámbám lóríṣiríṣi ló ti ṣẹlẹ̀ sí a ṣùgbọ́n kò sí ní tá a fẹ́ ṣe iṣẹ́ tá a bá ń ṣe tá a yàn láàyò tó jẹ́ pé àjẹbí tí èè ṣe pé ọ̀dẹ́wùmí tọ́jọ́ jẹ́ dẹ́dìran a gbọ́dọ̀ kú bẹ́ẹ̀. èwo lọ́sẹ̀lẹ̀ tẹ́ ẹ̀ lè gbàgbé láéláé. tí ó ṣẹlẹ̀ mọ́ lè kó nínú àwọn tí mò ń sọ tí kókó tí mò ń sọ wọn kókó ni kò sí ní tí mo lè gbàgbé tó lè kó nínú orí mi lórí nǹkan mọ́ ní gbàgbé ni wọ́n jẹ́ fún mi. èwo ló tún jọ. so àwọn tó jọ kò kọjá pé gbà mọ́ wà ní oko wà létí ilé tá a mọ́ mọ́tò tá a mọ́ kẹ́gbẹ́ tá a wà lọ́dọ̀ àdẹ́kù lọ́jọ́ kan ẹran ń bọ̀ ojú mi báyìí lè sọ̀rọ̀ ṣe wọlé gbéra ó wọnú lẹ́lẹ̀. ó wọlé ilẹ̀ kékeré kò sí gbóǹbẹ̀ tó sì wọlé gbéra nínú ipò wọlé. sọ́dọ̀ ẹran wá sí alẹ́ rárá ńlẹ̀ ní ìkó kékeré níbí wọ́n sì tún wá fi dán wò ibi a ti ń pè ní ìkọ́ búra ló tún ṣe jáde padà mo yìnbọn sí sùúrù ìbọn dá lápá ó dá lẹ́sẹ̀ ó yọ eegun ẹsẹ̀ ẹ̀ yọ wọn sáládà kí n ná gbé ìṣòro ńlẹ̀ eegun tó ta tètè tó ní kò ń tà báyìí eegun tó ti fọ́hùn ló bọ̀ mí ní ọwọ́ báyìí tọwọ́ yìí ó fàyà débi ni ká ìyá sẹ́yìn báyìí. ó fà mí sí yín lára. ó fi hàn wípé wọ́n sọ pé ẹran abàmì ni so àwọn orí ìṣẹ̀lẹ̀ báwọn lóríṣiríṣi ló ti ṣẹlẹ̀. bó o lẹ ṣe bẹ̀rẹ̀ sí ọdẹ yìí gan. ṣe é kọ́ ni. nǹkan kódà àwọn ò ní bàbá ọdẹ. bó o lẹ ṣe wá bára yín bẹ̀. ẹ̀ ní bàbá ọdẹ iṣẹ́ yìí àjẹbí ni mo bá nù lé ni bàbá mi ní máa ṣọdẹ gbogbo àwọn tó wá jẹ́gbọ́n fún mi ni wọ́n yìnbọn ẹ̀gbọ́n mi tí wà ń yìnbọn ni mo wá wo èmi náà ó wá lọ ra ìbọn òyìnbó nígbà náà ìbọn òyìnbó ni mo yọ gbé tí mo lọ yọ yìn bó wọ́n ṣe é yìnbọn yìí tí ẹ fẹ́ mọ bí wọ́n ṣe é yìn bá kájá lọ́sàn-án ọjọ́ tá à ń sọ yìí mo wà ní primary 4 nígbà náà bá kájá àwọn ajá gbòòrò táwọn ajá lé ẹran wọn bá kónú àgékù gègédú wọn bá mórí gègédú wò kẹ́ni ẹran wò wọ́n yín dédé kẹ́ni èmi tí wọ́n yìnbọn rí abẹ́ gègédú tí wọ́n mọ̀ wò báyìí mo ṣe ń wo ẹran tí wọ́n ń pè lálẹ́ gbà àǹtà tí ń wò nù ẹran eléyìí n bá mú orí ìbọn n bá dàkodò mo fẹ́ fi kàn n bá tẹ̀kọ́ kó sáà mọ́ tẹ̀kọ́ rẹ̀ di fi dùn póòtòrò ó gé àǹtà méjì mo sì gbé àǹtà délé ta ló gbébọn lé ọlọ́ ta ní olóko nígbà mo ti pẹran ìwọ̀nba ni wọ́n bá mi wí mọ́ ṣùgbọ́n nígbà tẹ́gbọ̀n mi ti lé dé ọ bínú ọ̀faraya wọ́tá tó ìbọn tó ń lọ kọ́ta àwọn pamọ́ mo lọ gbé mo lọ sígbà mo lọ sàwọ́ lédè kan wọ́n sábẹ̀ láti gbà náà ni mo ti wọnú sí ọdún kí ló mú mi máa ṣọdẹ ni wípé gbogbo ṣẹ́ pátá ni mo fẹ́ kọ́
tí bàbá tó bí mi lọ́mọ tí ń ta ọ̀nà mi dí ìgbà náà tí ń dí ọ̀nà yẹn. pé ẹ lè kọyún. pé òun ò fara mọ́, mo ní mo fẹ́ kọ́ bíríkìlà lóun ò fara mọ́, mo kọ́ dírẹ́fà lóun ò fara mọ́. ẹ̀gbọ́n bàbá mi kan wà ń bẹ à ń pè ní Súpọ̀ Akorogbo, di Arẹrẹ ní lọ́kọ́lẹ́sì nílé rẹ̀. Súpọ̀ Akorodo ni mo wá sá lọ ọ̀dọ̀ ẹ̀ pé bàbá mi ò jẹ́ ń kọ́ṣẹ́ báyìí ní í ṣe torí sọ́jà ni tó bá ti ojú ogun nígbà náà ní a bá ní ọmọ rẹ wà ń bí iṣẹ́ gidi ní òfin lọ mú mi pẹ̀lú kòkòkò sọ́jà sípẹ́lìtì sọ́jà. ọ̀rọ̀ Súpọ̀ ni nígbà tó ti rí báwọn òun tó ń jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ yìí òun ọkọ̀ sẹ́wọ̀n ṣe kan àgbẹ̀ ló ń ṣe ó sì ń yìnbọn mọ̀ ìwọ náà sì ti mọ̀ bọ́n yìn kúkú náà ìwọ náà mú àgbẹ̀ mọ́ kọ́ ọmọ yìnbọn yìí ọmọ jẹun. mo ṣe àyàn sí ọdẹ láàyò padà. látijọ́ tẹ̀ ti ń ṣọdẹ yìí àwọn ọjọ́ wo nínú yẹn dùn jù kí ló sì ṣẹlẹ̀ ńjọ́ náà. ẹ rí ọjọ́ tí inú mi dùn jù lórí iṣẹ́ ọdẹ ní ọjọ́ tí mo lọ oko tí mo yin ìkìbọn mọ́kànlá kí mọ́kànlá tí mo yin kò sí kankan tí mo yin dànù nú ẹ̀. mo pa gàlà mo pẹ̀tù mo po rẹ̀ mo pa túùpù ní mọ́kànlá. mo pa owó náà níjọ́ náà owó tí mo pa ń gbà náà ọjà pọ̀ owó 6 fún gbogbo tí mo pa ọjà pọ̀ owó 6 péré. bí mo ṣe wá sọdẹun ó wá jẹ́ kàyéfì fáwọn tí mo lọ dẹ oko lọ́dọ̀ wọn abúlé ọkọ àǹtí mi ní abúlé Sẹ́ríkì Ìbàdàn. wọ́n sá tìgbà náà wọ́n sá ti wá mọ̀ mí bá ọkùnrin ọ̀dẹ̀ ní yìnbọn kọ́mọ ìwọ́gbó ni ń ṣe. ibẹ̀ ni wọ́n ti fi ọmọ kan ta mí lọ́rẹ pé kí n gbà kí n fẹ́ mọ̀ yìí. bẹ́ẹ̀ ti fẹ́ yàwó nù. bí mo sì fẹ́ yàwó nù. ọmọ táwọn wí lọ sùkúù lọ ni èmi mo rán lọ sùkúù tẹ̀ jáde. ìjọ náà jẹ́jọ́ tó dùn mọ́ mi nú tí n lè gbàgbé láyé. so nígbàkejì. ó nígbàkejì. kí ni gbàkejì ẹ̀. nígbàkejì rẹ̀ níjọ́ tí mo lọ oko tí mo ní mò ń dẹ́kọ̀ lọ mo dénú oko mo dẹ oko táwọn yìí n ò rí nǹkan kan mo dẹ títí n ò rí nǹkan kan. ẹ̀gbọ́n sókè díẹ̀. bá jókòó bá ń sẹ́mi mo ń sẹ́mi bí mo ṣe wọ ọ̀kan báyìí ni mo rí ìyàwó arákùnrin kí lẹ wá ṣe ní mo wá tí ń jẹ wá ní ìyá lọ wá ń tọ́ jẹ wá sínú oko nínú àdájì yìí kí ni ń tọ́ wá tọ́ jẹ. orí ń gbòòrò. ìyá ẹ má bínú ẹran mọ wá pa ó ní sí ẹran ìyá rẹ tí ń sìn ní àbí fámìlì ẹ lọ wá mú ní ìtọ́ fẹ́ pa. ẹ dákun ẹ má bínú àfírà sọ ọmọ náà tó gbàdé yìí ọ̀nà inú oko náà mo gbàdé yìí àfírà rẹ máa lọ ibi tó ti wá. nígbà tí n fi délé ńjọ́ náà Ọlọ́run ní ọ̀pá mi borí ní ń fọ́ mi ni o bára mi ní ń gbóná ni o Ọlọ́run ló ní kí n ní bàbá láyé lásìkò náà ọlá bàbá tó bí mi nígbà náà ni ó jẹ́ kí n kú. ìyẹn jẹ́ mọ́ni gbàgbé nù gbó tí n ò lè gbàgbé láyé pé àṣé ibì kan tó ń wà tí wọ́n ti ń dá sẹ́rí àfúnyàn láì fẹ́ gbà náà ọ̀sán mọ́ mi dùgbò lòun ẹnu lọ ó sì lé mi pé ń dìde mo sì dìde nígbà tí èdè lé wàhálà ti dé. ó di nǹkan. mọ Ọlọ́run kò yọ. a dúpẹ́ fún ohun gbogbo lórí yín
ǹjẹ́ ìjọ kan wà tó jẹ́ ìjọ mọ́nìgbàgbé tó bá yín nínú jẹ́ jù nídìí sí ọdẹ yìí pé tẹ́ ẹ rò pé ṣé máa sọdẹ yìí báyìí. ìjọ tí mo sọ yìí gan-an ni mọ́nìgbàgbé ìjọ tí mo sọ yìí gan-an ni mo fẹ́ fọdẹ lẹ̀ ìjọ tí mo sọ yìí pé ìyá yẹn lé mi lóko. èwo ló tó dà bẹ́ẹ̀. mo ní tó jẹ́ gbàkejì ẹ̀. gbàkejì rẹ̀ ò wọ́pọ̀ ju ohun nìkan lọ torí pé kíni ìjọ ọdẹ bá lọ oko tó bá pẹran yóò gbà pọ̀ lọ́ọ̀ni ìjọ tí ọba rí yóò gbà pọ̀ lọ́ọ̀ni àìmọye ọjọ́ la máa ń lọ tójú ọ̀pá wa wọlé tí ọ̀pá wa tó tutù mú wa àgbàkóso ọwọ́ ọlọ́ọ̀ni à lè kàyún òkun pé bọ́yá mọ́nìgbàgbé ni. ṣé ẹ máa ń dẹ àìhàì. a máa dẹ wà wà dáadáa. kí làwọn ìrírí yín nígbẹ́ àìhàì kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ tẹ̀ ti bá wọn lọ dáadáa. àtọ́pọ̀ dáadáa àtọ́pọ̀. ọ̀yà. ní àsìkò kan àwọn ọmọ Sẹ́ríkì wọn a máa sọdún wọn a máa ṣe ọdún Ògún ọjọ́ 5 ni wọ́n lò lò rìsáàfù kálukú àti Ìjẹ̀bú àtẹ̀gbẹ́ àti Ìbàdàn gbogbo kálukú ní ọkọ̀ ẹrú wa tí ó wà tẹ̀lé lọ sí ilé rìsáàfù ọjọ́ 5 tá a bá jáde rìsáàfù ni wọ́n sọdún àìsùn mọ́júmọ́ ọjọ́ kẹfà yẹn bọ̀ sí Sunday mọ́ lọ́dún tá à ń sọ yìí a lọ sóko tó bá ti di lálẹ́ wọ́n sọ pé ẹran tẹ́ ẹ bá pa lálẹ́ o ẹ̀yin lẹ ní o gbọ́n tẹ́ ẹ bá pa nígbẹ́ pé àdẹ lọ́sàn-án wọ́n yọ ẹran orí àtàn wọ́n yọ ẹran ẹni tó lóko wọ́n yọ ẹran sípa wọ́n yọ àwọn ẹran wọ́n wà ní sọ̀rí ni. àtàwọn ẹran àwọn alájà. ẹran alájà nígbà ó bá díjọ́ 5 tí wọ́n bá tú àtàkà òní wọ́n kó ìsọ̀rí fún àwọn tó ní gbogbo tí wọ́n lọ pín mọ́jọ́ tá à ń sọ yìí lọ́dún tá à ń sọ yìí tá a lóko kò sẹ́ni tó mọ̀ pé àwọn ọ̀rẹ́ méjì tó wá kó wọ́n ti dalẹ̀ ara wọn. wọ́n ti dalẹ̀ ara wọn. ìgbà náà ni mo ti mọ̀ wípé Ògún ò fẹ́ kéé. àwọ̀ ọ̀fọ̀ dalẹ̀. wọ́n jọ kọ́lé pọ̀ ni wọ́n jọ lu sọ ni wọ́n jọ lu bàtà ni ìbọn rẹ́dímẹ̀dì kan só lọ́jọ́ wà lọ́hùn. wọ́n jí lálẹ́ ẹjọ́ náà ìjọba àdẹ́kọ̀ kẹta wọ́n jí lálẹ́ ẹjọ́ náà kálukú ti gbé náà ti fọ́n lóko lálẹ́ ọgbọ́n ètò tá a bá ti lé lọ́sàn-án àmọ́ sàwọn kọ̀ọ̀kan lóru ọ̀rẹ́ kẹ́nẹ́ ti pa ẹ́ tú ó ní tó bá dé ríta àdí mọ́ngòrò báyìí olóògbé àwọn rí okó dúró dé wọn o kí a pọ́n rí orí kẹta kò kí a pọ́n rí nídìí mọ́ngòrò nínú rìsáàfù nígbà ọ̀rẹ́ tẹ̀ ń débẹ̀ ó dúró òórùn kùn oṣù tó fẹ́ gbẹ̀lélẹ̀ àṣé ẹtu tó gbé sílẹ̀ ọdẹ tí ń fi ọ̀rẹ́ rẹ̀ tí ń fi ẹ̀yìn gbé bàbọ̀ tí ń fẹ̀yìn gbé bó ti ń dẹ inú gbó bọ̀ kọ̀mọ̀ pé ó ti fẹ́ dojú ọ̀nà iná tó jù sọ ọkàn báyìí ó ń wojú ẹ̀tù ni ẹ̀tù mójú wà ní. bó ṣe yìnbọn ṣẹ́tù dédé àtàrí ọ̀rẹ́ ẹ̀ lóyún ìbọn ń ṣe. so kankan pọ̀ lásán bá ti yóò débẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ti tán ẹlẹ́ran ti tú balabala nígbà ọdẹ tó wà nítòsí ẹ̀ lọ́ra mú tí ò jẹ́ kọ́ sá lọ bó ṣe dẹrù nù láti inú rìsáàfù àwọn ìrírí tí ọkàyéfì ọdẹ ojú ẹsẹ̀ ń bẹ́ẹ̀ kílẹ̀ ò tó mọ́ rìsáàfù ti túká gbogbo àwọn tó wá kó tó ti gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ alùpùpù ti dẹrù ẹ̀ yáwó gbogbo ilẹ̀ ti bẹ́ ti túká so ó kọ àwọn sàràkí àgbààgbà ṣàǹkó nú ọdẹ àwọn ní à ń lọ tọlọ́pàá nídìí àyàn rẹ̀ tí à ń lọ mú ọlọ́pàá lọ nú oko tí àwọn fi lọ gbé ẹni yẹn tí àwọn fi gbé wá àwọn rí ìrírí ayé tí ń bẹ nínú wípé ọ̀yẹ́ kọ́ dẹ ọmọ dalẹ̀ ọdẹ ẹ̀yìn ọ̀rẹ́ yìí
tí wọn bá ṣàwá tá a sún mọ́ àwọn onínáwó a ní gbọ́n tó ṣẹlẹ̀ sí wọn. Àwọn tó ti tèkó wá tó ti bìkan wá tó ti fọ́n káwọn ò lè mọ tí ń ṣẹlẹ̀ wọ́n para wọn kò ní. Mọ́wọ́ tá a sún mọ́ àwọn onínáwó lámọ̀ wípé àṣekàn ti ń báyàwó èkejì sùn kí wọ́n tó lóko. Ẹ̀bà tí wọ́n fi ṣètà. ẹ̀kú akẹ́sẹ̀ o kò ní rẹ̀ yín o ó kọ yín lẹ́ẹ̀kan sí. Ó kọ tèmi ní Ọlájírè Yusuf Ìkẹjà alias Dábàyìn Omi Àdìo. Kò ní rẹ̀ wá o.